النبي محمد صلى الله عليه وسلم النبي إن المؤمن للمؤمن كالبنيان. النبي قال صاحب البلاغة إن المؤمن للمؤمن كالبنيان. إما تي النبي فشكاوي tó fẹ́ fi báwo ló ti jẹ́ kí mùmíní àti mùmíní orí àwọn tó jẹ kó jẹ́ mùsàbà òbíì tánẹ́bì nílò ó pọ̀ ànẹ́bì wá ní kálíbùnìyàn. ẹ̀wọ̀n nǹkan ó máa wá bíra rẹ pé mẹ́ta yẹ kúnnù wájú àṣẹbẹ̀. كالبنيان. حتى شبه صلى الله عليه وسلم على المؤمن للمؤمن كالبنيان. وفي واوي أوريبولي يشد بعضه بعضا. ẹwọ orígun yẹn ó lọ sopọ̀ ó jọ orígun yìí. يشد بعضه بعضا. orígun yìí náà tún lọ òun náà kan tọ̀hún. يشد بعضه بعضا. òun náà lọ ó kan tọ̀ kàn ní. يشد بعضه بعضا. ẹ wá wà níbi ẹ wo ọ̀nà tí ìyẹn máa ń gbà kọ́ yẹn lẹ́kọ̀ọ́ tí máa ń yé yẹn. Ànábì sọ lẹ́nu pé kálíbùnìyàn yẹn ṣùdù bá dùn bá dùn. Kí ló tún padà wá ṣe? Fàṣàbàkà àsọ́bìàwò. Fàṣàbàkà Ànábì wa mọ ọba yìí pé bó ti jẹ kárí nì. Allah. Wọ́n jẹ́ abira wa ṣé tánilẹ́bì ló jẹ kárí rẹ̀ ṣé bẹ́ẹ̀ la rí lónìí. Allah. Ẹja wo ti ń ṣẹlẹ̀ fi mujtama'ina hadha aw fi zamanina hadha. بين المراكز والمعاهد والمدارس ó jẹ́ ká fura o wọ́n ní àìrìnpọ̀ ọmọ ejò kọ́ ni wọ́n pè é ó jẹ́ ká fura a ti pín yẹlẹyẹlẹ jù mùsùlùmí lónìí tá a wà yìí à ń pín ní pínpín tó ní agbára lójoojúmọ́ tó bá jọ pé ẹnu wa fẹ́ pò ẹnìkan ó tún ju kíní kan lẹ àá tún pín lọ àá tún fọ́nká lọ. nínú òwe sí ni olóòwe ní láwùlẹ̀ lìhámù. láwùlẹ̀ lìhámù làhálàkàlà náà. mẹ́sẹ̀gì ẹ dákun gbogbo àwọn àfáà lónìí a níṣẹ́ ṣe o. láwùlẹ̀ lìhámù làhálàkàlà náà. sọ̀rọ̀sọ̀rọ̀ lẹ́yìn náà ẹ níṣẹ́ ṣe o. láwùlẹ̀ lìhámù. ṣé kò wá Suleiman ẹni ṣe ṣe o. láwùlẹ̀ lìhámù. gbogbo àwọn bàbá tí à ń fi wọ́n ṣe fáàrí tá à ń sọ past wọn. We are using the past to destroy the present. láwùlẹ̀ lìhámù. gbogbo wàhálà tá à ń fa ìwàhálà àwọn past ni. wàhálà àwọn bàbá tàlẹ́ àwọn afẹ́ fi ba òní tiwa jẹ́ tí ó padà wá affect the future wa. lọ́lẹ̀ lè àmọ́ làálàkàlẹ̀ àná. ọ̀tọ̀ ní àlìhámù ọ̀tọ̀ ní kò ké ní àlìwìhámù. wà lọ́lẹ̀ lè àmọ́ làálàkàlẹ̀ àná. ṣó rọrùn ṣá àti markazi àti àdàbí àti máàtùlẹ̀ arabi àti ìsìláàmù dín ṣòrọrùn kárí àlìwìhámù láàrin ara wa. wà láwùlà àlìwìhámù làálàkàlẹ̀ àná. méjèèjì làfà gbé wa. láwùlà àlìhámù. àlìhámù mínà láàmì bìmánà àlìsìláàmù. làálàkàlẹ̀ àná. kí àbárí àwọn tí wọ́n ń ṣe ìsìláàmù ni pé ẹ má jẹ́ kí gbogbo wa sùn ká kọrí síbì kan náà. báwọn nǹkan máa ń gbé wá ní gbígbóná ẹ̀yìn kan ẹ máa bu omi là á ẹ̀yìn kan ẹ jẹ́ lìhámẹ́ lọ́lẹ̀ lìhámù làálàkàlẹ̀ àná. ìgbà sí àwọn alátúnṣe ìlà alákàlẹ̀ àná rò gbogbo owó ti kàgbá kò ti fẹ́. làálàkàlẹ̀ àná. àti pé ní tó wà ń ta nísì
ṣe kó wá bí kó mọ̀ gbóná لهلك الأنام ولولا الوئام لهلك الأنام. tí kì bá ṣe àlùwìhámù àlùwáfàkọ̀ lẹ́wọ̀n àlùwáfàkọ̀ tí a bá ní ìfẹnukò àwọn tọ̀hún tí ń fi wá ṣe yẹ̀yẹ́ nìsí mọ̀lùkàsí jù sí máàdì náà ń dá padà àdàbí jù sí mọ̀lùkàsí náà ń dá padà sálàfí jù sí súfí náà ń dá padà ẹ wá òbí ti lọ bàbá tí wàá jù lọ nígbà wá oníkálukú tí wàá gbé sí wákà lẹ́vù nísì bọ́ọ̀ bá fi wákà sọ èmi ló fi wákà dá padà ògbóná ṣé kìlẹ̀ bí ìjọba dábàlọ́ hayatahu. mo ń gbọ́rọ̀ wọn kí wọ́n ní báwo yẹn bá mi sọ nígbà mo tiẹ̀ ti yarí báyìí ẹ̀ bí sọ síbi tí bẹ́ẹ̀tì ń dákẹ́ ọ̀rọ̀ tí wọ́n ti gba gbòòsì kì í ṣàwádìí kẹjá fúra o kódà ẹjá fi àwọn àfalẹ̀ ẹ wà ní àwọn onífújì lórí pé ẹnìkan là ń lẹ́bi ẹnìkan ní sáré ṣó ti ẹ̀jẹ̀ kúkọ́ kọ́ níbẹ̀ ká sọ pé ànẹ́bí òṣùpá ànẹ́bí pàṣúmà ọwọ́ abẹ nìkan wé sàbẹ ẹni tó sọ̀rọ̀ yẹ ẹwu ọpọlọ bíyàn bá mọ bá ànẹ́bí ti tó ó sì máa mọ̀ sábà tí bẹ láàrin ẹni àbẹ̀tí sábà ẹni tí wọ́n pè é sàbẹ èrè ẹ̀kọ́ yarí lòótọ́ ẹ ṣe fi wé sàbẹ ìdẹ́tòsí ilẹ̀ sọ àwọn àfi Abubakar ìwé ànẹ́bí àfi àní ìwé ànẹ́bí àmọ́ bí táwọn fẹ́ ṣe ìsìláàtì táwọn fẹ́ mú wá ni pé ànẹ́bì lẹni tó jẹ́ kìrìẹ́tọ̀ ànẹ́bì èsì ṣe kìrìẹ́tọ̀ bó ti ẹ̀já sí pé ẹ ká pè wọ́n ṣàkíyèsí ẹ má fi ra yín rí ànẹ́bì o ẹ yọ ànẹ́bì kúrò níbi lákọ́bù kò sí tí ń jẹ́ ànẹ́bì òṣùpá kò sí tí ń jẹ́ ànẹ́bì pàṣùmà kódà àfáà kan ò lè pera rẹ̀ lánàbì. bàbá sì wo àsìkò táwa yìí النبي بدأ الإسلام قريبا بدأ الإسلام قريبا. إسلام tí a ń jà torí rẹ̀ lónìí náà níjọ́ tí ó bẹ̀rẹ̀ náà gẹ̀rí ó wá lẹ́jọ́jì táwọn yẹn bèrè pé mahada èwo ni ẹtún gbé ní yìí ó ti yàtọ̀ sí òòṣà ó ti yàtọ̀ sí láàtà ó ti yàtọ̀ sí gbogbo òòṣà tá à ń ṣe. wọ́n sáyẹn ọ̀dùn gẹ̀rí bá. Wọ́sàyà òòdù wọ́n ti dé báyìí. Wọ́sàyà òòdù gẹ̀ríbà. Bàbá ní báwo ni ó gẹ̀ríbù tàkọ́kọ́ ni pé ó ṣàjòjì sáwọn èèyàn. Gẹ̀ríbù ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn èèyàn ó máa ṣe ìsìláàmù ala wajhi la yunasibu sharia. Allah. Ẹ máa wá béèrè pé ṣé bí wọ́n ti ní àmọ́ ṣe ìsìláàmù? Ìgbà wo ni ẹ tún gbélé yìí wọlé? Ẹ wo báwọn bàbá àtàná ti ṣe dáhàwà tí wọ́n sì bá ẹlẹ́bọ sọ̀rọ̀ tẹ́lẹ́bọ sì gbọ́. Ẹ wo báwọn bàbá tàná ti ṣe dáwà tí wọ́n bá kèfèrí sọ̀rọ̀ tó sì gbọ́ bẹ́ẹ̀ kọ́ làwa tò ní ṣe mọ́. Fàtúbẹ̀ lìlìkùràbá. Wọ́n ní wọ́n mọ̀ lè gúràbà fàtúbẹ̀ lè gúràbà. Ṣé mi wà nú àwọn àlùgúràbà wò? Ṣé wọ́n gán wà nú àwọn àlùgúràbà wò? Wọ́n náà bira rẹ̀ ṣé bí àwọn àlùgúràbà wò ti ṣe ni wọ́n ṣe nì. Ọwọ́ bí ànábì pé má ní wọ́n mọ̀ lè gúràbà. Má ní lìkùràbá òkọ́ lẹ́lẹ́bí náà yóò sì lè hù ní ìlà àbàṣàdà náà. Ẹ wo bá ànábì ti tú àlùgúràbà wò. Allazina yóò sì lè hù ní ìlà àbàṣàdà náà. Àwọn tó jẹ́ sí pé ìsà àfọ́sàdà náà báwọn èèyàn bá ń bàjẹ́ tí wọ́n ń ba nǹkan jẹ́ tí wọ́n ń fi ọ̀rọ̀ dá nǹkan rú àwọn nǹkan wàá dìde àwọn ò mọ̀ tú ọ̀rọ̀ yẹn ṣe pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn yẹn ní kúrò àbá wò ṣé méjì ni wá wà má nẹ́sùn ńlá àmìlá nípa àmìlú. gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ máa bira yín pé mo nílé yìí wà. wà má nẹ́sùn ńlá àmìlá nípa àmìlú. Àfa àtọ̀hún láìpẹ́ yìí mo tún sọ gbogbo páàtì tó bá ṣe èmi náà ṣe ó ṣe part 1 mo ṣe part 1 fún ìmọ̀ràn ni ó ṣe part 2 mo ṣe part 2 fún èmi náà retí part 3 àmọ́ ó yẹ kankan ó ní onímọ̀ ìjọsí tẹ̀ ń wò yẹn ó ń bú lágbájá ó ń bú lámẹ́yìn ìnídàkọ̀ ń tọ̀
mi ìwà fẹ́ sọ̀rọ̀ tó yẹ́ni tó ń sọ yìí ti bẹ̀bẹ̀. Ọ̀bá lọ bí ó tọ̀ wípé ẹ̀ẹ̀kan tí mo lè ní mo jáde sí yẹn rí. Tí n sì sọ̀rọ̀ kọjá àlà níjọ́ tẹ́ni yìí sọ̀rọ̀ sí Mawlana Sheikh Daud Al-Falla. Adamallahu hayatahu. Àmọ́ àmọ́ tọ́lábà tí gbogbo wọn dẹ̀ rẹ́rìn. Mo sọ tọ́lọ́dún náà dídí ọ̀sẹ̀ kan níbi ọdún ságége torí ìmọ̀ tí bàbá lọ́dọ̀ bàbá. Wa man nasu illa amilan fa'amilun. Wa man nasu illa amilan fa'amilun. Ẹ̀rí àwọn kan. Yutabbiru ma yubna wa akharu rafi'un. Yutabbiru ma yubna. Ìtí wọ́n ti mọ tó ti ga. Yutabbiru ma yubna. Òun fẹ́ kó parun bá. Yutabbiru ma yubna. Márkàsì ti dókè. Yutabbiru ma yubna. Òun fẹ́ fi ọ̀rọ̀ ẹnu wò. Yutabbiru ma yubna. Ẹlòmínà ń jà fún máàdù. Máàdù náà ti dókè kò ṣe é fẹnu wó. Iṣẹ́ bàbá ní máàdù ti yè. Ìlẹ́yà òmìnirikì àmọ̀ yóò mọ iye ni. Yutabbiru ma yubna. Àwọn afẹnubà nǹkan jẹ́ yìí tẹ́ bá wádìí wádìí bọ̀ kí ṣe kankan yọrí. Yutabbiru ma yubna. Àmọ́ tá a mọ̀ sọ táwọn máa wí òun náà ni ọ̀rọ̀ ayé ìmúradì tó ní yá ayyuhal ladhina amanu isbiru. Isbiru wa sabiru wa rabitu. Àwọn kan ti ta fa tiwọn. Àwọn kan fà lọ́wọ́ ó fẹ́ tà ìwọ tó fẹ́ fa tiẹ̀ tó ò tí ì ta yẹn ò ṣẹṣẹ sùúrù. Isbiru. Àwọn kan ti kọ́ọ̀kì ìbọn kí wọ́n yìn lókun. Isbiru. Ẹlòmíì ti jẹ gbogbo tí ó fi jà kó bọ́ síta lókun. Isbiru wa sabiru wa rabitu. Káwọ̀ káwọ̀ bọ̀ ẹ sọ bí tí ó dàrú. Ẹ sọ agboolé tí ó dàrú. Ẹ sọ ẹbí tí ó dàrú. Ẹ sọ bí tó sẹ́tù. Tá a bá ti wá rí bẹ́ẹ̀, wọ́n má darapọ̀ máwọn tí wọ́n ń bà á jẹ́ mọ́. Isbiru. Ẹ wà Al-Qur'an, ó kọ́kọ́ gbé wá pé Isbiru. Isbiru. Ìsùlẹ̀ Asimu, ó ní ẹ ṣe sùúrù. Wa sabiru. Lẹ́yìn Isbiru, kí ló tún gbé wà sọ́ọ̀bìrú wá fún? Wa sabiru. Ó máa gbé àwọn dùkúrù wọ́n jẹ́ kó yé wa pé siyadatul harfi, siyadatul ma'na. Wa sabiru. Àṣewà sọ́ọ̀bìrú yẹn kó bá kọ́kọ́ ṣe sùúrù, yẹn kọ́kọ́ máa ń ṣe sùúrù lákọ̀ọ́kọ́ o. Tó yẹ pé tó bá padà yá, nǹkan mi ò tún wá. Ó ṣeé ṣe kí wọ́n tó ń kú yẹn ní sùúrù náà wọ́n fi ṣe sùúrù. Ó wá gbé tó bá kọ́ lo Isbiru kọ́kọ́ dẹ̀ díẹ̀. Wa sabiru. Ìyẹn máa ń sọ ibẹ̀ ìṣe sùúrù mẹ́yìn tí ẹ̀gbà mọ́ wájú wá kí wà sọ. Sabiru. Àìsàn bára àbẹ̀yẹ lìlì mú bá lẹ́gà nígbà tó bá tún dájú àjù báyìí lọ tún ṣe sùúrù náà. Wa rabitu. Ẹ̀kí ogun alẹ́ ra kọ̀mọ́ rọ́bìtà. Wa rabitu. Rọ́bìtà tún là ayé mọ̀ wà lèwúlẹ̀ mọ́. Wa rabitu. Mo fi ní ìfẹ́ sọ sí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́jọ́ tí wọ́n ti ń bá a bọ̀. Wa rabitu. Àbàtà bá ní àwọn olówó àbí tọ́lọ̀ ìgbèdè yẹn fún àwọn àfáà. Wa rabitu. Ó díjọ́ tá a bá yọ àsọ̀bíyà kú. Tá a bá lọ bá ìmáàmù níjọ́ tí sálábí bá lọ. Àwọn Súfí ò máa sọ yí pé àwọn sálábí yẹn wọn báyìí àwọn ni wọ́n ń ṣe gbé àwọn ni wọ́n ń ṣàwọn. Wa rabitu. Àwọn Súfí bá lọ sálábí ò ní ìmáàmù máa ń dáhùn àwọn táwọn ìyàwó bíbí àná. Wa rabitu. Àwọn àwọn bàbá ọ̀rọ̀ Pítà náà lọ. Wọ́n lọ kí ni àbábọ̀ rẹ̀ wọ́n tún sọ nǹkan míì sí wọn náà. Wa rabitu. Wọ́n sì ní Ànábì sọ pé sinfani min ummati. Idha salaha ولو كان هذا الحديث ضعيفا. Àmì mi fẹ́ mú pé ọ̀rọ̀ wà mẹ́. Pé àwọn ìran méjì kan bẹ́ẹ̀rù jọ mi. Idha salaha. Bí wọ́n bá ti lálàáfíà. Salahati ummati. Gbogbo ìjọ mi ó gbádùn wó lálàáfíà. Wa idha fasada. Àmọ́ tí wọ́n bá ti yẹsẹ̀, tí wọ́n yí gẹ́. Fasadati ummati. Gbogbo ànígbádùn ànílójútu ara wa. Al-ulama'u wal-umara.
والأمراء قال لي جوكا لي روا الله قال لي جوكا